àǹtí tí mo send the private video sí ní alẹ́ àná. Mo send private video yẹn sí yín ní nǹkan bí 11 p.m. London time. Mi mọ time tó jẹ́ ní America, mi mọ time tó jẹ́ ní Nigeria, mi mọ time tó jẹ́ ní Australia, mi mọ time tó jẹ́ ní Brazil, but time bí by be around 11 p.m. ni mo send ẹ. Ẹ lọ ṣe needful. Tẹ́ bá ṣe needful, màá expose yín. Tẹ́ bá ṣe needful, wọ́n ní Yorùbá ní inú tó bá ti gba ọmọ, ó yẹ kó gba ọ̀rọ̀. Màá gbé sínú. Torí ẹ ti ṣe needful, màá gbé sínú, màá dẹ̀ jẹ́ kó dá ibẹ̀. But tẹ́ bá ṣe needful, aunty, ó máa dirty gan lórí ìkànnì yìí. Màá expose yín. Mo bá dẹ̀ ṣe máa expose yín, ó ṣeé ṣe kẹ́ lose àwọn followers yín torí wọ́n á mọ̀ pé ènìyàn ibi ni yín. Màá expose yín o. Ó dẹ̀ máa ba a lot of things jẹ́. Màá expose yín. Ṣọ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, ẹ̀mí tó ń gbé inú mi ò bá yé yín jẹ́. Ẹ̀mí tó ń gbé inú mi kò bà ọ̀nà yín jẹ́, kò bà nǹkan yín jẹ́. Ṣùgbọ́n ẹ lọ ṣe needful. Kó má jẹ́ ibi tí iṣẹ́ yín dé, ibẹ̀ náà ni ìdọ̀tí àti àbùkù yín máa dé. Ẹ lọ ṣe needful. Ẹ̀yin èèyàn. Gbàgbọ́s mi tún ti ń bọ̀ lórí social media. Àti Yinka Tnt lẹ́rí tí wọ́n fohùn sílẹ̀ fẹ́nìkan yẹn, wọ́n fohùn ránṣẹ́ sẹ́niyẹn gidi pé tí ò bá ti ṣe nǹkan táwọn ní pé kó ṣe. Wọ́n tí ò bá ti ṣe gbogbo corrections táwọn ní pé kó ṣe. Wọ́n láwọn gan ò ní dúró wò tán lórí íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní wàhálà gidi máa ṣẹlẹ̀. Sálẹ̀ ní tàǹtí Yinka Tnt ń sọ̀rọ̀ ń pa. Ẹni yẹn dẹ̀ máa ṣe the needful àbí wàhálà á padà ṣẹlẹ̀. Anyway. Gbogbo ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ ìkànnì Digi Naija lẹ́wà. Ẹ jẹ́ má gbàgbé láti bá wa tẹ subscribe button. Ẹ máa like video yìí, ẹ drop opinion yín sí comment kẹ́dẹ̀ máa share video yìí káàkiri. Ẹ̀yin èèyàn tí ẹ bá gbàgbé incident music àti Yinka tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí tí gbogbo àwọn ìjọ aláṣọ funfun ń bá wọn jà lórí wípé kí wọ́n delete video yẹn kúrò lórí social media pé àwọn ò fẹ́ rí mọ́. Tí àti Yinka kọ́kọ́ ń lo agídí pé rárá àwọn ò ní delete ẹ̀ ní báyìí, wọ́n ti wá succumb to pressure, wọ́n ti delete music yẹn. In fact, wọ́n ti ń bẹ gbogbo àwọn followers wọn pé kí wọ́n jọ ní tìtorí ti Ọlọ́run pé kí wọ́n lọ drop gbogbo music yẹn kúrò lórí platform wọn. Ẹ jẹ́ a jọ wo fọ́nrán fídíò ọ̀hún báyìí kẹ́yìn náà gbọ́ gbogbo àlàyé tí Yinka Tnt tó ṣe. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ orí Yinka Tnt. Ẹ kú dédé wò yìí, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ṣé ẹ̀dá ni mo bá yín. Gbogbo ẹ̀yin ènìyàn ní gbogbo àgbáyé, wọ́n ní nǹkan tí ojú ò bá rí ní ìbàjẹ́, inú náà kò kí ń bàjẹ́. Mo bẹ̀ yín, mo fi ìyọ́nú Ọlọ́run ọba bẹ̀ yín, mo fi gbogbo nǹkan tẹ́ bá ń sìn àbí tẹ́ gbàgbọ́ lé lórí, mo fi bẹ̀ yín. Èyí tó ti bímọ nínú yín, mo fi ẹlẹ́dàá àwọn ọmọ yín bẹ̀ yín. Èyí tí ò tí ì bímọ tó ń wojú Ọlọ́run, mo fi gbogbo nǹkan tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run, mo fi bẹ̀ yín. Èyí tó ti níyà àbí bàbá tó ti kú, mo fi ìsìnkú ọ̀run, mo fi bẹ̀ yín. Gbogbo nǹkan tẹ́ bá gbàgbọ́ lé lórí tẹ́ ń sìn, mo fi bẹ̀ yín. Mo fi ọjọ́ àti wáyé yín, mo fi bẹ̀ yín. Mo fi ọjọ́ àti padà tẹ́ máa padà sọ́dọ̀ ẹni tó dá yín, ìṣẹ̀dá yín, mo fi bẹ̀ yín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ bá sì ní fídíò yẹn lórí social media platform yín, bóyá lórí TikTok, bóyá lórí Instagram àbí lórí Facebook, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ lọ delete ẹ̀. Ẹ̀yin ò kí ń fi owó ẹkún ra ọjà ẹ̀rín. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ lọ delete ẹ̀. Ìyá mi kò gbèrègbè. Mi mọ ẹni tó wà níbẹ̀ o, mi mojú ẹ̀ rí. Mi mọ̀ bóyá ọmọdé ni bóyá àgbà ni. Bó bá jẹ́ àgbàlagbà tó ti bímọ, ẹ ní sìnkú ọmọ. Ẹ ní fi ọwọ́ yín gbé ọmọ yín sin. Ẹ ní mọ̀kòrò títí ẹ máa fi jáde láyé. Kò gbèrègbè. Tí ò bá dẹ̀ tí bímọ, gbogbo nǹkan tó bá dáwọ́lé a máa yọrí sí rere. Ẹ jọ̀ọ́ ẹ lọ delete fídíò yẹn lórí platform yín. Gbogbo yín pátápátá tẹ́ ẹ ní lórí TikTok, lórí Instagram, lórí
Facebook ẹ jẹ́ lọ delete ẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ibi tí mo gbé fídíò yẹn sí òní Facebook àti YouTube mo dẹ̀ ti delete ẹ̀ kúrò ńbẹ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ lọ delete ẹ̀. Torí tí àwọn kan bá ṣe rí fídíò yẹn kò sí bọ́n ṣe lè sọ pé inú wọn yọ́ tó á sì máa jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn. Ṣé ẹ̀yin fẹ́ máa fi ìbànújẹ́ ọkàn ẹlòmíì ṣe ẹ̀rín ni ṣe ayọ̀ ni? Kò kí ń ṣe nǹkan tí mo ti torí ṣe fídíò yẹn ló ń ṣẹlẹ̀ yìí. Nígbà tó dẹ̀ ti wá ṣẹlẹ̀ báyìí ohun ẹ̀dá lóhun Ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ lọ delete fídíò yẹn. Mo fi Ọlọ́run ọba bẹ̀yín, mo fi Ọlọ́run, mo fi ìyọ́nú Ọlọ́run mo fi bẹ̀yín, mo fi gbogbo òòṣà tó wà ní orí ilẹ̀ ayé yìí mo fi bẹ̀yín, mo fi gbogbo ìsìnkú tí wọ́n ń sìn léni mo fi bẹ̀yín, mo fi gbogbo àwọn tí wọ́n ń bí lọ́wọ́ báyìí mo fi bẹ̀yín, mo fi gbogbo àwọn tí wọ́n máa kú léni mo fi bẹ̀yín. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní fídíò yẹn lọ́wọ́ lóòótọ́ mi ò ní right sórí private phone yín because it's your private phone. Mi ì sọ pé bóyá tó bá wà lórí private phone yẹn tí Ọlọ́run bá kọ sí ẹ bí mo ṣe ń sọ yìí tó bá touch àtẹ láti delete ẹ please ẹ lọ delete ẹ. Mo dẹ̀ sọ fún yín pé from day one tí mo ti gbé fídíò yẹn sí orí platform náà ti ní you are sharing kìnnìkan revenue so ẹ má rò bóyá mo ti rí owó kankan lórí fídíò yẹn and pẹ̀lú bó ṣe rí gan mi ò gbàdúrà láti ná owó fídíò yẹn. Pẹ̀lú bó ṣe rí yẹn mi ò gbà ládùúrà. Mo ń ṣe ìlérí àti májẹ̀mú pé owó kówó tí fídíò yẹn bá pa pẹ̀lú ọba tó ní ilé ayé àti on that particular video níye days tó fi wà lórí platform mi Olódùmarè gbọ́ máa fi tọrẹ máa fi ṣètọrẹ àánú ni. Tí n bá dá owó yẹn owó tí fídíò yẹn papọ̀ tí n bá dapọ̀ mọ́ owó tí mo ní àbí tí wọ́n fún mi kó di àgbàná mọ́ mi lọ́wọ́ mi ò ní ná torí wípé ó ń gbomi jẹ́ ẹkún lójú àwọn kan. Mi ìbá mọ̀ pé bó ṣe máa rí rè ìbá má ṣe ṣùgbọ́n ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mò ń bẹ̀ yín mò ń fi Ọlọ́run ọba tó jọjá gbogbo wa mo fi ń bẹ̀ yín ẹ lọ delete fídíò yẹn. Mo sọ fún yín pé èmi ní mi kì í fẹ́ kéèyàn máa sunkún mi ì fẹ́ kí máa gbomijé lójú èèyàn so mi ò lè fi rú owó fídíò yẹn ra ọjà ẹ̀rín. Kì í ṣe pé bóyá mo pààyàn nínú ẹ̀ o kì í ṣe pé bóyá mo ṣe nǹkan kan nínú ẹ̀ o àmọ́ ló ti ṣe lè jẹ́ pé ó jẹ́ ìbànújẹ́ fún àwọn kan mi ò ní ná irú owó bẹ́ẹ̀. Mo ṣe sọ pé ẹni tó ń gbé inú mi as at yesterday tí mò ń lọ sùn mọ̀ pé mo máa wá ṣerú nǹkan báyìí mo sọ fún yín mọ̀ encounter tó ní kálukú ní with God ẹ lọ delete fídíò yẹn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórí TikTok ayé yín ò ní bàjẹ́ mi ì fẹ́ kẹ́ fi fídíò yẹn fa ogun sínú ayé yín. Wọ́n ní ọmọdé ò kí mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. Ní báyìí tí Yinka Tnt ti mọ ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ tó dẹ̀ ti ń kúnlẹ̀ síwájú gbogbo àwọn àgbààgbà pé kí wọ́n ṣàforíjì fún òun. Yorùbá ló ní ta bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí káàdẹ̀ fi tòsì fámọ́ra padà ni. Ẹni tí àti Yinka Tnt ń fohùn lẹ̀ fún yìí ṣé ni ìyẹn á ṣe nǹkan tán ní pé kó ṣe àbí kò ní ṣe. Ẹ trust wa ní Digi Naija gbogbo update yẹn a máa mú wá fún yín. Ẹ má gbàgbé láti bá wa tẹ subscribe button ẹ drop opinion yín sí comment kẹ́dẹ̀ máa share video yìí káàkiri till next time tá máa mú another update wá fún yín ó dìgbà o.